àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn odi, ẹ jẹ́ kí a gbàdúrà. Ọba ayérayé nínú àwọn ọ̀run, aṣẹ́ yín lọ́ba torí ẹ̀yin ni Ọlọ́run wa. Ẹ̀yin ni ẹ dáàbò bò wá tí ẹ kò jẹ́ kí ibi kó bá wa. Ìdààmú ó kéré tóbi, ẹ̀yin Olúwa lẹ mú kúrò ní ojú ọ̀nà wa. Ọlọ́run aláàánú wa, ọba tí kò jẹ́ ká dẹni àkọlẹ̀bọ̀. Aṣẹ́ yín lọ́ba Ọlọ́run wa, ẹ gbọ́ ọpẹ́ wa, ọgbà ẹ̀yìn wa. Ọ̀rọ̀ náà tí a gbọ́ lẹ́ni kó ṣe ayé àtọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́. Tó ti a gbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín. Àmín ní orúkọ Jésù. Èní ọjọ́ àbámẹ́ta, ọjọ́ 13 oṣù kìíní. Àkòrí tí a ó gbé yẹ̀wò sọ pé yóò dára apá karùn-ún, yóò dára apá karùn-ún. A mú àkọ́sórí wa nínú ìwé Fílípì orí ìkẹrin ẹsẹ̀ ìkọkàndínlógún. Fílípì orí ìkẹrin ẹsẹ̀ ìkọkàndínlógún. Ṣùgbọ́n Ọlọ́run mi yóò pèsè ní kíkún fún gbogbo àìní yín gẹ́gẹ́ bí ọrọ̀ rẹ̀ nínú ògo nínú Jésù Kristi. Nígbà tí a mú Bíbélì kíkà wá nínú ìwé Kọ́ríńtì kejì orí ìkẹsàn ẹsẹ̀ ìkẹjọ dé ìkọkànlá. Kọ́ríńtì kejì orí ìkẹsàn ẹsẹ̀ ìkẹjọ dé ìkọkànlá. Ọlọ́run sì lè mú kí gbogbo oore ọ̀fẹ́ máa bí sí fún yín o, kí ẹ̀yin tí ó ní ànító ohun gbogbo ní ìgbà gbogbo lè máa pọ̀ sí i ní iṣẹ́ rere gbogbo, gẹ́gẹ́ bí a ti kọ pé ó ti fọ́nká ó sì fi fún àwọn tálákà, òdodo rẹ̀ dúró láéláé. Ǹjẹ́ ẹni tí ń fúrúgbìn àti ǹjẹ́ ẹni tí fúrúgbìn fún afúrúgbìn àti àkàrà fún oúnjẹ yóò fi irúgbìn fún yín, yóò sì sọ yín di púpọ̀ fún irúgbìn, yóò sì mú èso òdodo yín bí sí i. Ẹ̀yin tí a ti sọ di ọlọ́rọ̀ nínú ohun gbogbo fún ìlàwọ́ gbogbo tí ń ṣiṣẹ́ ọpẹ́ sí Ọlọ́run nípa wa. Kí Olúwa kó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. Ọyẹ ẹsẹ̀ tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́n tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ àbámẹ́ta. Láti ibi ọjọ́ mélòó kan sẹ́yìn, mo ti tẹ̀síwájú láti máa jíròrò lórí ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ Ọlọ́run sí àwọn ọmọ rẹ̀ nípasẹ̀ ọ̀rọ̀ rẹ̀ nínú ìwé Àìsáyà orí ìkẹta ẹsẹ̀ ìkẹwàá tó sọ pé ẹ sọ fún olódodo pé yóò dára fún un, nítorí ní àjẹgbádùn ni wọn yóò jẹ èso iṣẹ́ wọn. Ìfẹ́ Ọlọ́run ni pé kó dára fún ọ ní gbogbo ọjọ́ ayé rẹ, èyí sì kan ètò ìṣúná rẹ pẹ̀lú. Ó ṣe ní láàánú ọ̀pọ̀lọpọ̀ sì ń gbé inú òṣì nítorí wọn kò tíì jọ̀wọ́ ohun gbogbo fún Ọlọ́run tó jẹ́ pé òun ni orísun ọrọ̀ tòótọ́ tí kò sì ní fi ìdààmú sí. Ìwé Òwe orí ìkẹwàá ẹsẹ̀ ìkejìléníogún. Bíbélì jẹ́ kó yé wa pé ènìyàn di tálíkà nítorí ẹ̀ṣẹ̀ rẹ̀. Ọlọ́run wí fún Ádámù pé nítorí ìwọ fetí sí aya rẹ, ìwọ sì jẹ nínú èso igi tí mo pa láṣẹ fún ọ, ìwọ kò gbọdọ̀ jẹ. Ègún ni fún ilẹ̀ nítorí rẹ o, nínú ọ̀pọ̀ làálàá ni ìwọ yóò máa jẹ nínú rẹ̀ ní gbogbo ọjọ́ ayé rẹ. Ilẹ̀ yóò sì hu ègún àti èsùsù fún ọ. Ewéko ìgbẹ́ ni ìwọ yóò máa jẹ, nítorí òógùn ojú rẹ ni ìwọ yóò ti máa jẹun. Ìwé Jẹ́nẹ́sísì orí ìkẹta ẹsẹ̀ ìkẹtàdínlógún títí dé ẹsẹ̀ ìkọkàndínlógún. Àdúpẹ́ Jésù ń wá láti ra ìran ènìyàn padà lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àti àbáyọrí rẹ̀ tó fi mọ́ ní òṣì. Bíbélì wípé Jésù ń di òtòṣì kí àwa nípasẹ̀ òṣì rẹ̀ bá lè di ọlọ́rọ̀. Ìwé Kọ́ríńtì kejì orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹsàn-án. Nígbà tí ènìyàn bá jọ̀wọ́ ayé rẹ̀ fún Jésù Kristi, yóò ra ẹni bẹ́ẹ̀ padà lọ́wọ́ òṣì, yóò sì di ajogún ọrọ̀ tí kò ní pẹ̀kun lọ́dọ̀ ọ̀gá ògo. Ọlọ́run mi jẹ́ Jehovah Jireh. Jẹ́nẹ́sísì orí ìkejìléníogún ẹsẹ̀ ìkẹtàlá dé ìkẹrìnlá tó súnmọ́ pé òun ni Ọlọ́run tí ń pèsè. Òun kan náà ni El Shaddai. Jẹ́nẹ́sísì orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkíní ẹsẹ̀ ìkarùndínlógójì ẹsẹ̀ ìkọkànlá tó túmọ̀ sí pé òun ni alágbára jùlọ àti ẹni tó ní ohun gbogbo. Ó ní ọrọ̀ tí kò lódiwọ̀n nínú ìṣúra rẹ̀. Ó kéde pé wúrà àti fàdákà jẹ́ ti tòun. Ìwé Ágárí orí ìkejì ẹsẹ̀ ìkẹjọ. Ó tún sọ pé nítorí gbogbo ẹran igbó ni tèmi àti ẹran ọ̀sìn lórí ẹgbẹẹgbẹ̀rún òkè. Ìwé orin Dáfídì orí 50 ẹsẹ̀ ìkẹwàá. Ète Ọlọ́run
láti ilẹ̀ ni pé ènìyàn yóò nípa tí yóò sì ṣe àkóso ọ̀pọ̀ ọrọ̀ rẹ̀ ní pàápàá jùlọ nínú ayé. Ìwé Genesis orí ìkíní ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n títí dé ẹsẹ̀ ọgbọ̀n. Olùfẹ́, bí o bá ti di àtúnbí nítòótọ́, jọ̀wọ́ ayé rẹ fún o. Bí o kò báyìí tí di àtúnbí, jọ̀wọ́ ayé rẹ fún Kristi báyìí. Ìwọ yóò sì di ọlọ́rọ̀ nítorí òun yóò di olùpèsè rẹ. Yóò yọ̀ǹda ààyè ọrọ̀ sí ọ láti fi ìṣúra fún ọ, láti fún ọ ní agbára láti ní ọrọ̀. Ìwé Dìtàlórómì orí ìkẹjọ ẹsẹ̀ ìkejìdínlógún. Yóò dára fún ètò ìṣúná rẹ ní ọdún yìí àti jù bẹ́ẹ̀ lọ ní orúkọ Jésù. Àmín. Kókó ọ̀rọ̀: Jésù Kristi rà wá padà kúrò nínú gbogbo àbáyọrí ẹ̀ṣẹ̀ tó fi mọ́ òṣì. Jésù Kristi rà wá padà kúrò nínú gbogbo àbáyọrí ẹ̀ṣẹ̀ tó fi mọ́ òṣì. Yorùbá bọ̀ wọ́n ní pé àbọ̀rọ̀ là ń sọ fún ọmọlúàbí. Bó bá dé ní àádó dídì, ẹ jẹ́ kí a fàyè wa fún Kristi kí a lè di ọlọ́rọ̀ ńlá. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Nígbà tí a máa pàdé lọ́la, ó dàbọ̀.